dákun gbogbo ẹ̀yin tẹ́ ń follow wa lórí like nítorí tọlọ́n Instagram àárí sèfù mọ́ ó ti kún àmọ́ tẹ́ ẹ bá ti wò bẹ́ẹ̀ tẹ́ bá rí bẹ́ẹ̀ rí mọ́ ẹ wá lọ wo Albarika YouTube ẹ download ẹ bẹ́ẹ̀ Albarika TV ẹ rí bẹ́ẹ̀. Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. والكريم رؤوف وأنت كريم والكريم رؤوف وأنت كريم والكريم رؤوف أنت الكريم يقول بالك مالي والكريم رؤوف وأنت كريم والكريم رؤوف وأنت كريم والكريم رؤوف أنت الكريم يقول بالك مالي أقبلي أجل دابو كرولا àwọn kan bẹ wọn ká bùkúrọ la nísìnyí lọ àpọlẹ lọ́wọ́ ni tiwọn náà kọ ó lu àpọlẹ gbogbo kó fìtàn wa anta karimu wal karimu raufun karimu wọlọ alakpali ni o wọ gan lakpali raufun wọsilala ọdọ. وأنت كريم والكريم رؤوف ẹ̀yin náà wí bẹ́ẹ̀. وأنت كريم والكريم رؤوف abdulkarimi. رحمك الله. اللهم صل على الحبيب محمد. اللهم صل على حبيب محمد. ẹ̀yin onídàáwò alàlẹ̀ habibi àbí àlà habibi ọgbọ́n báyìí. اللهم صل على الحبيب محمد. ما دام أمرك بين غمضة عيني. ما دام أمرك بين غمضة عيني. ما دام أمرك بين غمضة عيني. ẹlẹ́kùnrin sallallahu alayhi wa sallam. afẹ́ lẹ́kẹ́ alẹ́ nìkan ju ọlọ́run lọ wallahi alazim afẹ́ ọlọ́yẹ wí bẹ́ẹ̀ alẹ́ nìkan ju ọlọ́run lọ. alẹ́ nìkan ju ọlọ́run lọ. ọba àná. ọba àná ọba èní ọba ọ̀la ọba ọjọ́ gbogbo ọba àgbà gbogbo ọba ọdún gbogbo ọba oṣù gbogbo ọba gbogbo ọ̀sẹ̀. ọba tí ń pẹ nìkan lẹ́kọ̀ọ́. ọba tí ń pẹ nìkan lẹ́kọ̀ọ́. yóò sì máa pẹ nìkan lẹ́rìn. yóò sì máa pẹ nìkan lẹ́rìn. ọba tí ó máa ní ẹnìkan la. ọba tí ó máa ní ẹnìkan lára. yóò sì máa dẹ nìkan la. yóò sì máa ṣèrọ̀rùn fẹ́ nìkan. ẹnìkan máa pè é kò sì ní wo bẹ̀. ẹnìkan máa pè é kò sì ní dá lóhùn kò ní wo bẹ̀. ẹnìkan tí ẹni mọ̀ pé ń bẹ yóò sì máa lówó. ẹnìkan ò sì ní mà pọ̀ wà yóò sì máa lówó yóò máa lọ́lá yóò máa kọ́lé yóò máa ra mọ́tò. Allahu Akbar. ebi alẹ́ ibi ọ̀sán ibi àárọ̀ ìkún nípa ń bẹ̀. La ilaha illallah. ta nínú yín tó fọkànbalẹ̀ sọ́dọ̀ ń pè yẹ́ ọlọ́run gbọ́dọ̀ ṣe báyìí ọdẹ wúni. La ilaha illallah tó ń ṣe yìí ta ló sọ fún ọ bẹ́ẹ̀ olóògbà ni. ọba tí ń dẹ́rù bàyàn. alọ́lọ́run ní Zakariya nǹkan mẹ́ta ni mo mọ Zakariya wùlá tí mo fi gbàdúrà rẹ̀ tó ní kúlọ́mọ. yàyà ni mo fi rẹ Zakariya wùlẹ́kùn pé so olóòbí ma mo bọ̀ ọ́ ní yàyà bàbá ni mo yàyà ó ní bí kankan tí èkó la yìí. àbí gíní gbà tí wọ́n ti ṣé wàá wá ní ká máa ṣe dá ilé ilẹ̀ dá o ní gbogbo tó bá ṣe gbogbo tá a bá ṣe ní ọlọ́run tí ta ló sọ wá ṣé wù yọ jẹ àgbákò yà lọ́dọ̀ lọ. ṣé wo lọ́ fà ní. ṣé wù ni olóhùn fà ní. ṣé wù wèrè wo lọ́lọ́run fà ná ṣé wù ni ó
ti déwájú ọlọ́run ti fún sàtífíkẹ́tì àlìjẹ́nà náà ni àwọn mẹ́wàá rà nẹ́bí fún sàtífíkẹ́tì àlìjẹ́nà. sallallahu alayhi wa sallam. àwọn mẹ́wàá abala níwájú ọlọ́run ò ní kwérì anabi ló fún wọn sàtífíkẹ́tì àlìjẹ́nà báyìí. wa alayhi wa sallam. ẹ̀yin ò ní kwérì kan tẹ́ ẹrù wájú ọlọ́run. àwọn ọmọ kéwù àkọ́kọ́ mẹ́wàá ni wọ́n. bọ́ọ̀ bá wọn kọ́ àwọn mẹ́wàá wù ní àwọn kà fún. ọmọ pé sáyẹ́dùn sa'idun tọ́lẹ̀ ẹ̀tìn wà ábú ubaydata wà bùnà àwòfin àṣìrùlẹ̀ àṣàrà siddiqun umarul faruq àtàmùhàn usmanu thumma aliyyun muhulikuli kabara. wa alayhi wa sallam. ta ló tó bẹ́ẹ̀. Siddiqun. ó kú àfàgbà. Siddiqun. bọ́ọ̀lù ọbẹ̀rin náà yín tẹ̀lé o. Umarul Faruq wa azama. Usmanu thumma aliyyun muhulikuli kabara. Usmanu thumma aliyyun muhlikul kafara. sáyẹ́dùn sa'idun tọ́lẹ̀ ẹ̀tún. Akramakallah. ẹlẹ́kùn ẹni sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. àlejò wọlé dàbújá àwọn mẹ́wàá anabi fún wọn sàtífíkẹ́tì àlìjẹ́nà látàyè lànàbì ti fún wọn wọn ò ní péré wájú ọlọ́run. Siddiqun. Abubakar nù ẹni Umarul Faruq. Umarul Faruq Umaru ló kọ rẹ̀ jẹ́ anabi wa fún lóye alifaru ẹni tí fa irọ́ ya kó lára òótọ́ àwọn tá a máa fún lóye láyé kí a fún yín bàbá àdínì wèrè lómi a fún bàbá àdínì wọ́n ti lọ gbá ọtí. Siddiqun. Umarul Faruq wa azama. afún Abubakar sàtífíkẹ́tì àlìjánná Umaru sàtífíkẹ́tì àlìjánná ọtún wa ni Siddiqun Umarul Faruq àgọ́mọ̀ Usmanu thumma aliyyun muhulikuli kafara. Usmanu thumma aliyyun muhlikul kafara. Usmanu thumma aliyyun muhlikul kafara. abọ́lọ́ yẹ Akramakallah. ẹn tí ọba ti máa bá wa gbé orin kò ní mú kókì lálẹ́ yìí Bẹ́ẹ̀ni. ilé kéwú la wáyé gbogbo àwọn tá a nẹ́bí kan kéwú mọ́sálásí ló ti kọ́ wọn Bẹ́ẹ̀ni. gbogbo àwọn tá a nẹ́bí kan kéwú mọ́sálásí ló ti kọ́ wọn mọ́sálásí ẹ̀sẹ̀gbẹ́ ilé kéwú Bẹ́ẹ̀ni. gbogbo tí ẹ bá kọ́ ilé kéwú mọ́sálásí rẹ̀ ti lò bá a bá kọ́ mọ̀dà yín dábàá kọ́ ilé kéwú ní dábàá kọ́ wọn kéwú àjẹbí àṣìṣe bídíà òṣèlú bídíà yà á gbẹnu kò sí kálẹ̀ dẹ́mà kékeré ọ̀la Rasulullah sallallahu alaihi wasallam sí nǹkan o. Siddiqun. Umarul Faruq wa azama. Usmanu thumma aliyyun muhlikul kabara. Usmanu thumma aliyyun muhlikul kafara. àmẹ́ wà ní èmi rẹ̀ ẹ̀ tọrọ ká wà lè jẹ́nà ni àwọn ní àdúrà pé a fẹ́ wà lè jẹ́nà kama ìwọ gbà. Sa'idun sa'idun tọ́lẹ̀ ẹ̀tẹ́ wà ábú Ubaydata wà bùnà òfin aṣirulẹ̀ aṣara orin lójú mú aṣirulẹ̀ aṣara wa. Akramakallah. àmẹ́ wà gba sàtúnkẹ́tì ni èmi rẹ̀ àtòrí ọlọ́run kírun èmi ò wọn mọ́tẹ́ lórí torí àlùjánnà ní ní gbogbo dáadáa tí ń ṣe torí kéré àlùjánnà ní èmi ò sì ní fìrìdáwòsì torí wà mí ò dé fìrìdáwòsì àní bàbá yìí pé bírákìnì náà bẹ́ẹ̀ omi ibẹ̀ ọmọ ọrùsí ńlá bí wọ́n bá ń tọ́ aṣọ ó sì déédéé àní kí n sáà máa wọ̀ náà ọ̀háyà jìnnà ló bẹ́ẹ̀ ni wọ́n máa ń nomi nù ní omi àlùjánnà sí ni kì í ṣe ìtayé ọlọ́run mọ́sàájà wọ àlùjánnà fa. Àmín. abáwọlọ jẹ Akramakallah. Ọlọ́run ní àrà tó bá wù mí mo lè fi yín dá ń fa àwọn bàbá tó bí ọmọ yín fún wọn dára tó wù mí mo ní nílá
ẹ̀gbọ́n ò ní ní àbúrò ò ní ní àbítẹ̀lé ò ní ní gbogbo wọn sì wà nílé kan bẹ́ẹ̀ wọ́n pe àwọn alájí wa jà pé ànábì bàbá wa Usman àwọn bí àwọn alájí wa ń bàjẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀tọ̀ wà ní lásọ̀ fún òní lásọ̀ múlò yín wà ní wọn bímọ la ilaha illallah wọn wà bí olówó Saraki kí ni bàbá wọn ń ta wòsíwòsí ni wòsíwòsí ni bàbá wọn ń ta ẹ wá wo Saraki ọwọ́ àtàrà bàbá wòsíwòsí ọjàde Bukola dé ara wọn ni gbẹmí ara wọn ni ó tún kù kan ara wọn ni ẹ wọ ṣé Ọlọ́run ọmọ wa dára àdìkọ́ dára àrífẹ́mi àti wọ́. àmín. afọlọjẹ torí ká lè ba tètè ọ̀rọ̀ wa ta fẹ́ sọ lára yìí afakari gbé alọ. janahani lilisani. ẹ wá farabalẹ̀ máa túbà ẹ̀ṣẹ̀ Salmanda ndéókè Salman máa túbà ẹ̀ṣẹ̀ àfààní ọ̀nà alimawutu yaati bagitatan fa'ila mata bam pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá ti máa wí. alimawutu yaati bagitatan fa'ila mata ta'asili ilaha wala tatubu mina zonobi. ẹ̀yọ́ ọmọ kéwì yòókù ẹ̀yin náà wí bẹ́ẹ̀. alimawutu yaati bagitatan fa'ila mata. àwọn ọmọ kéwì wà lù. ta'asili ilaha wala tatubu mina dhunubi. ẹ̀yọ́ kan náà ni o. alimawutu yaati ikú ń bọ̀ bagitatan òjijì ni ó sì débè ní àtiwọ́. fa'ila mata. ta'asili ilaha wala tatubu mina dunubi. alimawutu yaati bagitatan fa'ila mata ikú ń bọ̀ fa'ila mata dìgbà wo wá ní ta'asili ilaha tọ́mọ sẹ́lẹ̀mù ọba rẹ̀ wàlá tatubu mina dunubi Salimanu wàlá tatubu mina dunubi wàlá tatubu mina dunubi o sì túbá kò bí ẹ̀ṣẹ̀ o túbá wasamu yushiki يعلو فاستغفرن على بذكر الله ترتاح القلوب ẹ̀rí afa Salimanu nù ni ọmọ láti kutulẹ̀ ń kulẹ̀ mi nìyẹn wazambu ẹ̀ṣẹ̀ tó rí ni yushiki alaw ìmọ̀ kiri gbẹ̀ni tí bá ń sẹ̀ ní fastaghfiranna o sì bọ́lọ̀ ní tẹ́lẹ̀ kò tètè tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. ala bizikrillahi taritahul qulubi olùbọ̀ bá rántí Ọlọ́run máa rántí Ọlọ́run pọ̀ bá rántí ẹ̀ taritahul qulubi yọmọ wá fọkàn nísìnyí yọmọ fọkàn nísìnyí máa túbá ògìgì ní gbọ̀n káwa má wọ́n dájọ́ ìyàwó ẹlòmíì Ọlọ́run ọmọ wọn wá gbé a kò ní í ṣe ìyàwó ẹlòmí ó sì máa ṣe tiẹ̀ lọ́wọ́ yóò máa jó gbogbo ìyàwó ní ó ti jó lọ́dọ̀ àwọn ẹ̀yà akọ rẹ̀ níbẹ̀ náà ní tí ó máa lọ lè báyìí ó ti ṣẹlẹ̀ rí lẹ́kùnlé wa ó ṣẹlẹ̀ rí tìlù ń dún lógìgì láàbù kankan lẹ́kùn sọ wọ́n gbé kílódé wọ́n ní ìyàwó dákẹ́ mi títí jó. àṣé àpọ́nlé ni ẹrù ọbẹ̀ ni ọbẹ̀ jiná títí ó sì sọ iná gbogbo ọtí ń wò ní ẹnìkan lójú ọbẹ̀ ni. kí ni ò lè dá lára Allah kọ́ wọlé gbogbo wọn ti kéwù túbà lálẹ́ yìí gbogbo yín tẹ wá gbọ́dọ̀ lọ́wọ́ tẹ̀ tí ma wá jọ mẹ́jọ yìí ọlọ́wọ́n ma bá dáadáa rí. àmín. yọ wọlé mo ti fẹ́ fún yín tó dénú kùn mí bẹ́ẹ̀ yín ni jàmbá mi yóò ṣe bẹ́ẹ̀ fún mi náà táwọn ma. àmín. afọ ọlọ́jà yẹn tó ní káàdì tìbà máa lọ ní. janahani lilisani. ìyẹ́ méjì tẹ́yìn máa ń pè ní fẹ́dà ń bẹ fún mi yàn
ولا شرف للمريء غير جناحين. kọ̀ wá sí ìkẹ́wọ́ mà nẹ́bí adama yàtọ̀ sí ìyẹn méjèèjì ni. أولها زين. àkọ́kọ́ ìyẹn tẹ̀ ń gbọ́ ni zayin ọ̀ṣọ́ ni. وآخرها قوة. ìyẹn kejì kúkúà òun lágbára power. فجناه زين. ẹ wá rí ìyẹn èyí tó ń jẹ́ ọ̀ṣọ́. هو أبوك. òun ni bàbá rẹ ìlọsọ rẹ sọ tọ́jú ẹ sọ kẹ sọ gẹ bọ́ǹbà ń jayé bí bàbá rẹ ọba jẹ ọ̀wáyé ọmọdé ṣe bẹ́ẹ̀ fún ọ náà bàbá rẹ gbọ́dọ̀ mọ gbádùn tó bá ti ń gbádùn ẹnu wọn lè tún gbádùn tó bá ń gbádùn máa gé fún bàbá rẹ bẹ́ẹ̀ lọ́jà kọ́ ọ́ra sọ onítọ́lọ̀ wá wọn kọ́ bá wọn lójijì alájì mi kọ́ wá wọn yìí ni jimá tí ń bọ̀ ya sọ fún ọfẹ́ kẹ́ wọ lónìí síbẹ̀ fún bàbá rẹ àwọn màdùn sì máa wọ̀ bọ́ọ̀ bá lọ́mọ ọlọ́run sí wọn náà wà bímọ tí ó sì rẹ̀ fún wọn náà. afa. وجناه القوة هي أمك. èyí ṣe kí ló ha ọlọ́jẹ̀ ló أكرمك sọjá náà sì lázaro èwo ló wá dé èmi gan tí n ké gbogbo ẹ̀ ló wẹ̀ mí ní sọ̀rọ̀ yìí. وجناه Kẹ́lẹ̀. أكرمك الله. alọ balansi. أكرمك الله. وجناه القوة هي أمك. ìyá kejì tí ń jẹ́ ìyá agbára tá a wí ni ìyá òmùkà òun ni ìyá rẹ̀ pàyà rẹ̀ lẹ́rìn dùn ìyá rẹ̀ nù débi kọ́ rẹ́rìn pé ha àdìsá àwọn ọmọ ṣètò báyìí lọ fún ọ ní dáadáa ó mú yan rẹ̀ bóyá ti gbó ni ìwọ lọ sọ́ọ́ di tó ṣe láyìí ìyá tún dọ́gba sí pé kọ́kọ́ wọn tún máa wò wọn láwò ó tún ráàkì ẹ̀ mú kíní tó mọ bíi mẹ́jọ ti mú àwọn obìnrin àti ẹ̀sìn báwọn ń tà wá ní kíní tó mọ bíi mẹ́jọ ti mú wọn tó á ṣe èmú tó á ṣe báyìí ní kíni. وجناه القوة هي أمك. àṣetorí ká bàá má kájú kúrò lára wọn ni ṣé tí ẹ bá ṣe ìbẹ̀rù ọlọ́run omi bá ti bímọ kí n tó bímọ kejì gbogbo ń taari lára wọn ti tán èyí tó bá mara tó ṣe ló ṣẹ́kù tó fi pákéjì tó rọra mọ́ ẹ̀ tó wá mọ́. ara alájà. وجناه القوة هي أمك. àbọ̀ ọlọ́jẹ̀. أكرمك الله. a máa yà kí lórí ọ̀rọ̀ yìí díẹ̀ díẹ̀ nínú ẹ̀ ń tọ́ gbọ́ fàárí ju ọmọ gómìnà ni bẹ́ẹ̀ni. ọkùnrin ò gbọ́ fàárí dáadáa obìnrin kan ṣe fàárí ó ṣe fàárí ó dírẹ́sì ó wá múra tán ó wá lọ kọjá wájú mọ́rù ó wá rìn sàmọ̀ kó obìnrin míì ní ìrìn bẹ́ẹ̀ yẹn bá kan obìnrin míì àwọn àgbà kúrin orin àfa ọgbà ọlọ ẹ̀kọ́ obìnrin mi bá fẹ́ rìn láàrin ẹnu wọn gbígbà ìyá ni tìmọ̀ yóò tún wá tì sí. Ọlọ́run o ọjẹ wọn ọmọ ìyá yìí. Inna nisaa. àfàgbà ọyá yìí. Sayatinu khuliqna lakum wa kullukum tasri. àbọ̀ ọlọ́jẹ̀ Akramakallah. o ti gbé tó kèjì sálẹ̀. Inna nisaa. Rayahinu khuliqna lakum. wa kullukum tashtahi shamma rayahinu. Wa kullukum tashtahi shamma rayahinu. mo ti ọkọ̀ rẹ̀ ti mi láàrin o. Akramakallah. ṣe ṣùpùn ni àbí sábà àbí wò. Kò sí ìdẹ́gbẹ́dẹ́gbẹ́. wa kullukum tashtahi shamma rayahinu ẹ̀fẹ́. Kullukum tasri shamma rayahinu. àbọ̀ ọlọ́jẹ̀. Akramakallah. ó déwájú sẹ́yìn náà Umaru ọwọ́ tọ́ ara ṣe orin ó fi swaga sí ẹnu wọn bó ti mọ náà ó jù Oṣù ààrẹ. sẹ́yìn náà Umaru ń wò báyìí ọwọ́ wò sẹ́yìn oníwọ̀ sẹ́yìn náà Umaru
ó ní ẹ̀dá nẹ́sà ọ̀rá wo obìnrin. rọ̀yáhínú. pẹ̀fún ni wá tó lóorùn gidi. khulikina lakum. ọlọ́run torí kankan dá wa torí ẹ̀yin ọkùnrin ló fi dá wa. wa kullukum tasa'i shamma rọ̀yáhínú. wa kullukum tastahi shamma rayahinu. wa kullukum tasa'i shamma rọ̀yáhínú. ọlọ́run wọn lájòkó yìí mọ́sà kí àlàájì àgbà. àmín. bàbá ní nígbà tó wí tán ó ní wa kullukum tastahi shamma rayahi gbogbo ẹ̀yin ọkùnrin lẹ́sìn máa sojú kòkòrò kẹ́ gbọ́lọ́fín dáná síbẹ̀ ọ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́. anábì adama nígbà tó kọ́kọ́ ó jí ó sùn lọ ní ọlọ́run ló sóhun nìkan níbẹ̀ láti jẹ́ náà anábì adama sùn. falamma ń bọ̀ ìjọ títí bẹ́ẹ̀ tó òun nìkan níbẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run fi gbé wà adama. سكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأذلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعدكم لبعد عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم وقلنا اهبطوا منها جميعا وإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. ọlọ́wọ́ wọ níbi ádámà ìwà ádámà máa gbé nínú ọgbà àlìjẹ́nnà. ìsìnkún anta. òní wí ìsìnkún òní wí alẹ́ fún un. ìsìnkún anta wazawjuka aljanna. ẹ lọ ha kurani dáadáa. aláwo di ẹjọ́ bá ma kurani ké. ọlọ́wọ́ bá sanuwa sí àgbáyé lẹ́sàn. amiina. kí lè yẹn fẹ́ ké wájú mi ní sinmi kurani ní ma ké giri ma kí ni ké èmi náà ń bá bọ́ bẹ́ẹ̀ mú ké. ẹ̀ sì tú ọmọ yìí tí n fi bẹ́ẹ̀ wájú ẹ̀. 1972. la ilaha illallah. wọ́n ti dì mí lọ wájú ẹ̀. ọlọ́run sì fún mi àlùbáríkà sí ìgbàhùn ní tí a hà kan. wọn ò jẹ́ gbádùn máa hà ní. wọ́n wá sí àgbáyé òní jẹ́yàn gbádùn àfi kí n sá. àásá nígbà bá sùn wa ní máa ké. ẹ kọ̀ọ̀kan láàyè ọ̀rá kún bẹ̀ tán. èmi nìkan lè mi ráyè sádùn ó béèrè mi. àṣemasùn mi ti ń wíjọ́ náà kí n lè bá a sùn ní ẹni wá ń sùn yìí. ẹ gbọ́ pàtó ọmọdé ọ sọ̀rọ̀ ó ní mi ò sùn ni mo ṣe sùn ẹni bá ti sùn orítọ́ mú o ní sùn alábíà. inna nisaa. ọlọ́run àwọn obìnrin. shayatinu khulikina lana. abẹ́lẹ́gẹ́ obìnrin ni wọ́n sọ fún ẹ̀dá ọmọdún ọlọ́run àwọn obìnrin lọ́fíńdà ni wà wàkúndùkún tẹ́sítà yìí sàmàrà ayé gbogbo ilẹ̀ ẹ̀sìn máa sojú kòkòrò kẹ́ gbọ́ lọ́fíńdà sẹ́yìn náà wàrú ni. inna nisaa. bọ̀ mọ́sàgbélé jẹ́ akramakallah. ìgbé yìí tó mọ̀. ẹ gbọ́ ni sẹ́yìn náà wàrú ni orin rẹ̀ ní sì dáa déédéé tó mú wa sẹ́yìn náà wàrú náà wà mú wa kí ló wá rí. inna nisaa. sẹ́yìn náà wàrú gbàgbàgbà àwọn obìnrin. shayatinu. ẹ má bínú o sẹ́yìn náà máa lórí bẹ́ẹ̀ ọlọ́ọ̀rọ̀ àwọn obìnrin èṣù ni wọ́n. khulikina lana. bí wọ́n ti wá jésù náà ọlọ́wọ́ tó yí nǹkan kan dáhùn tó yí wá ní. na'udhu billahi min sharri shayatin. ẹ̀wí bẹ́ẹ̀. na'udhu billahi min sharri shayatin. àwọn ọmọ kéwù mi nù ó tò wọ́n sọ́dọ̀ àwọn èèyàn wọn ni àwọn èèyàn ó sùn ni àwọn wọn ní ilé kéwì rẹ̀. ẹ bá fún
fún aláyè àwọn YouTube wàdìbàdì àwọn ọmọ kéwù mi bá síláyé mọ́ àwọn tí wọ́n máa ṣàdúrà fún mi ní pé ọ̀rọ̀ mọ́sàbá wa kí afa wa àmín. gbogbo yìí lẹ́yìn bá gbádùn ayé tẹ gbàgbé àdúrà àwọn ò ní gbàgbé tí wọ́n sàgbé kálukú ọ̀sà àdúrà fáfá rẹ̀ yọ àárín inú wọn tí ó pé ọlọ́mọsà kí afa wa Buhari ọlọ́mọba wa gẹ̀ yèmí ti ṣe láì sínú sàárè ọlọ́wọ́n á ní ẹ̀yìn wa ń gbọ́ bẹ́ẹ̀ mi náà ti rántí àbá mi làwọn náà máa rántí mi gbogbo wọn náà kọ́ wọn ò ní rántí. abẹ́lẹ́gẹ́ sẹ́yìn nàbàrún ni ó iná nẹ̀sà orí wí dájúdájú àwọn obìnrin. ṣayatinú èṣù ni wọ́n. khulikina lana. ọlọ́run dá wọn fún wa. wa kul na'udhu billahi min sharri shayatin. ẹlẹ́gbẹ̀ẹ́ kùn sí bẹ́ẹ̀. na'udhu billahi min sharri shayatin. ó ní àmọ́ na'udhu billahi min sharri shayatin. ọ̀là wa àwa fi ọlọ́run àfi wá sọ̀ra kó n bí aburú èṣù. ẹ wo tí ń dá obìnrin nílò ṣé obìnrin gbọ́ fàárí púpọ̀ kọ́lá bí ẹ bá níyàwó tí ọba ní fàárí fẹ́ bọ́ bá sí pé mi ò wọ́n fẹ́ mi tó ní fàárí àgbọ̀ obìnrin gbọ́ fàárí ni kó orú sọ kó kanlẹ̀ kọ́kọ́ ọmọ pé ìyàwó ta ni kọ́kọ́ ọmọ ti jẹun òbí ìyàwó mi ni àwọn wáyé gẹ́gẹ́ ló ṣe ìyàwó dání bíríkìlà kan tó rẹ̀ ń ti lé lẹ́kùnlé. ìwọ ni o ṣe gbogbo ẹ kó ṣe kára mọjọkọ rẹ wo bomi ẹ ráwọn alákọ̀wé ni wọn yóò mọ súnmọ́ nǹkan ẹgbẹ ni wọn lọ sọpúráìtì yọ yàtẹ ní lẹ́yìn òun ló ṣe harami yọ bọ ṣòkòtò lọ́wọ́ kínní kọkọ rẹ ọmọ bàálẹ gómi tó máa wo tí ń wò náà ni ntọ́ ń wá ń ta nù yà gbé nǹkan tẹ̀lé lẹ́yìn nso honey apple wọn rà honey chicken wọn rà yọ tẹ̀lé nǹkan lẹ́yìn àwọn tiwa tilala taara lu sibẹlogolo tí mo gogoro lọ́wọ́ nísìn máa bọ̀ rádìrì àdíyà wọlé yàwó kọ ojú ọ̀nà ní báyà ni sọ́nà wà bẹ́ẹ̀ yàwó rẹ̀ ní yé mọ̀sàgbákò ẹ̀ tí ẹ̀ tún lójú ọ̀nà mọ̀mọ́ kò lè láàbọ̀ ọmọdé àwọn ọmọ wọn sí léyà àmín. ọmọdé àwọn ọmọ wọn fọkàn rí àmín. yọmọ ṣe àwọ̀ ẹ̀bí ẹ̀yìn yọmọ ṣe bí ẹ̀yin ni honey do you need anything again ìyàwó rẹ do you need anything again Allah. I need what of dàyìlà ọkọ ọmọ abamu àwọn tí wọn máa jáde mara wọn. tẹ́lẹ̀ tí ìdẹ̀bà tán ni àbí olórí ibú omi gbóná wọlé láìpẹ́ kálá látàárọ̀ obìnrin náà máa fún lẹ́sì láì táìmù náà ni wọ́n máa kẹ́ máa ń dàrú olórí iṣẹ́ èédú làwọn ìyàwó bíi ti ń gbà àwọn ìyàwó bíi tí wọ́n máa lò ní àyẹ̀bí ẹyẹ bí gáàsì wọn lò mọ́mọ́ máa lò gáàsì ni wọ́n ní mọ́ra fún ọ ni àbí lórí ibú ni àbí kò fẹ́ dá fún ọ ni. ọ̀wù nígbà tí o sí dùnú nulẹ̀ kò sí ayọ̀ nulẹ̀ àwọn ọmọ máa gbé màmí ẹ má dà wọn lóhùn ọmọ táwọn ọmọ rẹ wí mu ni màmí ẹ má dà wọn lóhùn nítorí wí wọn ọgbọ àwọn ò ní sọ àmọ́ wọn ti ń fọ̀rọ̀ sọ fún wọn màmí ẹ sá wọn dà wọn lóhùn táwọn kéwìrì bá mi má dà wọn lóhùn. na'udhu billahi min sharri shayatin. ẹ wí dáadáa. na'udhu billahi min sharri shayatin. ẹ̀yin tẹ́ ẹjọ́ bìnrin nínú foundation ọlọ́mọdé ẹ̀sìn ọkọ fẹ́. àmín. àwọn tá a jọ ọkùnrin ọlọ́mọdé ẹ̀sìn ìyàwó ni. afọ ọlọ́jẹ́. akramakallah. wajanahu likuwwatu. ẹ wá rí fẹ́dà ìyẹ́ ta gbára. hiya ummuka. òun náà ni ìyá rẹ̀ òun ni ìyá rẹ̀ ìyẹ́ agbára nù ìyá ni ọmọ sáré nítorí ọmọ ẹ̀yin obìnrin tòní ẹ̀yin múdíà tòní bẹ́ẹ̀ bá délé ọkọ ẹ sáré ọmọ ẹ máa sáré ọmọ yín ẹ máa sáré ọmọ yín má wò pọ̀ fẹ́ rẹ́rìn lára ọkọ àwọn ọkùnrin àgbàdo sáṣe dáadáa fún wa kọ́mọ rẹ̀ ó lè jẹ́ èyí táwọn ìyá àti wá ṣe fáwọn bàbá wa là ń jẹ lónìí òun lè gbé tì obìnrin má retí pọ̀ rẹ́rìn lára ọkọ rẹ̀ ọkọ mi ò gbádùn mi èmi náà sán lórí àwọn ọmọ yín náà wà sán lára. bọ́kọ rẹ̀ ọba gbọ́n tó ló mọ̀ gbádùn máa bá a lò pẹ̀lú dáadáa máa àṣẹ rẹ̀ máa tẹ̀lé máa gbà pé ìtọ́lọ́ yàn fún ọ wá wo táwọn ọmọ bá àwọn ọmọ rẹ̀ ó ti rí. Allah. sáré ọmọ ní ilé tọmọ bá kọ́ nílé yín owó tọmọ bá nílò owó yín gbogbo tọrọ bá ṣe ọmọ yín òun ni ti
Allah. ọkọ lè fẹ́ ìyàwó mẹ́rin ó tún lè lálẹ́ márùn ta bẹ́ẹ̀ ni ẹ̀yin sì ní lẹ́yìn bá ti wọ̀jì ẹ wọ̀jì nu ẹnìkan nígbẹ̀yìn mọ́ ọkùnrin yóò sì máa sí lọ ni olùgbà tó náà bá ń gbìyànjú lérí kó tó wà mọ̀ pé ó yẹ kó wọn ò sinmi tí nǹkan bá ń di mẹ́rin lójú òkè ọ̀gbọ́n yóò wá sinmi à ń gẹ sí kí àwọn ọlọ́run fọkùnrin ní bónọ́ọ̀sì ọlọ́run wá pé wọ́n máa tọ̀ kí àwọn ìyàwó wọn lọ́lọ́run ni wọ́n gbájúmọ́ bí táwa náà ti jìyà wọn ju ọlọ́run gbogbo tó dáa la fẹ́ tọ́wọ́ bóbìnrin bá di ìtọ́ga tó báyìí á pa àfikà tù wò nítorí àfikà tù ń bí ìsìná ẹlòmíì gun àyà obìnrin kò sì níláárí mọ́dún ní ẹlòmíì rí owó tẹ̀tẹ́lẹ̀ owó wọlé lọ́tún wọlé òsì àyà obìnrin míì ló ẹ mọ̀ pé nínú àwọn obìnrin tẹ́ rí mẹ́fà bẹ́ẹ̀ wọn bẹ́ẹ̀ yẹn bá fi àyà tó gun àyà rẹ̀ báyìí ò ní níláárí èwo la wá dá mọ́ ńlá ń tẹ̀lé wọn kì í. Allah yarhamakallah. bá ti tú àyà lẹ̀ báyà dẹ́wò dé ọmọ ọkà ní ọba àlọ́rin ìjẹrin ọba àlọ́rin ìjarun gbogbo tí wọn bí ọlọ́mọ bí bàbá wa mọ́gà jí ààrẹ tí wọ́n lọ wá pamọ́. àbẹ̀rù ọlọ́run mọ́ sìnáwó ọwọ́ adi anájà ọmọdé anájà pàtà ẹ fún mi nọ́mbà yín ó parí jọ̀wọ́n àná ló ẹ wá ọmọ kánú lé ní kò sí má fún mi nọ́mbà yẹ wàá lẹ̀ mọ́ òsì má ìwọ ọmọ gbòdè tí bá ń ṣe ọ́ tó bá ń kọ́ ọmọ ń kọ́ náà kí ló ń wá ẹ ló bá mi bẹ́ẹ̀ ó ti tán bá a ti ń sẹ́lẹ̀ ọ̀hún kí àwọn náà sì kọ́ ayé nìsín wọn ọ̀rọ̀ kọ ẹ máa fẹ́ mẹ́rin mẹ́rin ẹ dákú obìnrin yìí pọ̀ ẹ ṣàánú àwọn obìnrin yìí dákú ẹ máa fẹ́ mẹ́rin mẹ́rin ẹjọ́ yìí wà máa fẹ́ mẹ́rin mẹ́rin ẹyọ kàlùkù tó bẹ̀rẹ̀ fẹ́ sí nísìnyí tí ó fi tó mẹ́rin ó fi pé ẹ̀yin náà fẹ́ mẹ́rin mẹ́rin. wàjànà olùkùwàtú ìyàwó mọ́ká. a ti kọjá bẹ̀rù. fàlìyàwó tukbiruna anil amsi. fàlìyàwó tukbiruna anil amsi. àbàwọ̀ ẹlẹ́gẹ́ òní àbàwọ̀ ẹlẹ́gẹ́ òní ìní ọmọ júwe ọ̀la. tukbiruna anil amsi. òun ní ọmọ júwe àná fún wa òní ọmọ júwe àná. wákàdá tukbiruna anil yawmi. ọ̀la ọmọ wa júwe bóni ó ti rí. walibanuna. ẹ̀rọ àwọn ọmọ. yakhbiruna anil akibati liwalidi. àwọn ọmọ tá a bá bí àwọn ni wọ́n máa wá júwe bó làtìbọ̀ tá àwọn tó bí wọ́n ti rí àwọn náà máa júwe ẹ̀. ọba ìpè ká ní bàbá rẹ wọn náà ní láyé rí ẹ máa ṣe jàtìjàtì kí ayé ọba ìpè bàbá rẹ máa ń sànú ni ó bọ́ọ̀ bá ti dọ́fíìsì ilé wọn ní o insha Allah abayin ẹ rí iṣẹ́ ìwé rẹ kọ́ ló dáa tó bá wọn iṣẹ́ tí bàbá rẹ ṣe lọ jẹun dáadáa tí bàbá rẹ àti ìyá rẹ ṣe lọ jẹun ọmọ náà máa júwe bó làtìbọ̀ tá àwọn bàbá rẹ ti rí. faman kanati ummu salihatun li zawjiha. ẹ̀rọ wọn sọ pé ìyá tiẹ̀ ojóbìnrin rí fún ọkọ rẹ̀. aw qanitatun li zawjiha. àbí ìyá rẹ̀ ojóbìnrin ti ń tẹríba fọ́kọ rẹ̀. aw hafizatun lil ghaibi li zawjiha. àbí ìyá rẹ̀ jẹ́ni tí ń sọ abẹ́ fọ́kọ ẹ̀ ọwọ́lé ọkọ ẹ̀ gbogbo rere rí ọgbà tí lẹ́yìn ọkọ tí ó tún wọ́ọ̀yà ní òsì ma. aw karamatun li zawjiha. àbọ̀já lápẹ̀lẹ́ ọkọ rẹ̀ ọba gbọ́ pẹ́ kí ọkọ rẹ̀ ó ti débẹ̀ ọkọ rẹ̀ sọ gbogbo ẹ̀yọ́ dákẹ́ àní ẹ má bínú ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ àmọ́ mo fẹ́ kẹ́ ẹ ṣe sùn kọ́kàn yín ọ̀rọ̀ kí n tó wá ṣàlàyé fún òun náà ní gbégbóná. ẹnìkan wá fún òòrè bú mi kí ló dé wọn á gbé ya mi lọkọ rí wọn wọn kọjá láyà tiẹ̀ náà tálálì ìyá rẹ̀ kò ní dáa ọkọ ẹ̀ ní mú abalali balali ziyatu la ilaha illallah ọlọ́wọ́ ìyá mi ṣe rí rè ìdírù yìí fi jáde yára wa
ẹlòmíín múra ní bú ọkọ ẹ̀ àlùtún wá dàpọ̀ ìyá ọkọ rẹ̀ kí ni ọmọ rẹ̀ ó jẹ́ ọmọ rẹ̀ ó jẹ́ ọmọ rẹ̀ ó jẹ́ àwọn ìyá tí dákẹ́ ni wọn ò gọ ẹ wò ní àwọn ọmọ wọn má lé àwọn bàbá wa wọn ò sí gbé wọn má lé wọn wọn tún kí wọn ẹ kú àlàjá àìtí wàá rí yín bẹ́ẹ̀ ọ̀tọ̀ Ọlọ́run tìrín náà dáhùn pé bẹ́ẹ̀ ọjà ni ọ̀yá ni òjì á wà wọn mọ̀ pa lè tí àwọn ọba ń ṣe nípa wọn tún wá ní àṣẹ síbẹ̀ ní kílẹ̀ ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ lánìí lé alẹ́ lùbọ́ wọn gbé ẹ bá àrùn kàdí ẹ wà lè àwọn ìyàwó òsì bí ẹyin tòní ẹ lọ́ọ́ gbé omi kaná ni wọn ní sábò bá ti ń jáde bọ̀ ọ fi wẹ̀ ni la ilaha illallah bọ́ba ṣe bẹ́ẹ̀ náà ọmọ rí ó jẹ́ bọ́ba tó àṣírí ọkọ rẹ̀ táwọn ń fa gbé ẹ̀rí lérí ibú yẹ̀pẹ̀ òṣìwò ló ń wò àṣẹ ń bára yín ṣàṣepọ̀ ní ọgbà pé ní wọn lérí ẹ lọ́ni kò sí táwọn ọmọ rí ọwọ́ àti wọn ò rí Allah ọba àṣírí ọkọ rẹ̀ ní fọkọ rẹ̀ lẹ́pẹ̀ẹ́ lọ́lọ́ afa. àwọn tàyíbá tó lè ṣàwójì á. abẹ́ni ìyá rẹ̀ bá ṣe pé ta ìbátan lè ṣàwójì á ń tẹ̀lé ọkọ ẹ̀ gbogbo tọkọ rẹ̀ bá sọ ń tẹ̀lé. àwọn sọ̀bìrà tó lè ṣàwójì á. abẹ́ni ìyá rẹ̀ bá ṣe pé onísùúrù fọkọ ẹ̀ gbogbo tọkọ ẹ̀ bá ṣe ń wò ní sàǹsàdúrà ọlọ́mọba ń fọ̀nà mọ́kọ mi ọ̀pọ̀lọpọ̀ ń gba gidi yìí lọ́wọ́ ọkọ mi lọ́pọ̀lọpọ̀ ń gba bínú yìí lọ́wọ́ ọkọ mi ẹni ọlọ́run bá ti pé ìyá rẹ̀ bí ti ṣe fún babẹ́ yẹn. ya àfírù hadaruwa alábàání náà. afẹ́lẹ́gẹ́ ọlọ́run ẹ̀ sábòsí ọlọ́run ní orí parú obìnrin bẹ́ẹ̀ yóò hàn lára ọmọ ẹ̀tọ́ bá bí yóò hàn lára ẹ̀. náà faqala nàbí. alẹ́ kọ́ Muhammad wá wí báyìí. alimaratu saliha. obìnrin rẹ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wá sí wa tí àjọ máa jókòó lára lẹ ẹjọ́ obìnrin rẹ fọkọ yín gbogbo nǹkan kọ́ lẹ́ẹ̀ máa fèsì sí kọ́nà bẹ́ẹ̀ bá rí pẹ̀lú ọkọ yín ẹlẹ́ẹ̀rí ẹ máa wọ̀ lọ́mọ yín bẹ́ẹ̀ bá gbọ́ pẹ̀lú ọkọ yín ẹlẹ́ẹ̀gbọ́ ẹ máa wọ̀ lọ́mọ yín bẹ́ẹ̀ bá. alimaratu saliha. obìnrin khairu min alibi rajulin ghairi salih. obìnrin dáadáa ó sì lóore jẹ gbẹ̀rún ọkùnrin tí èsì yẹn dáadáa lọ obìnrin dáadáa ẹnìkan ọgbàríwò wọn àtọkọ ẹ̀rí wọ́n sì máa já kò sí ní sọ fẹ́ nìkan kan ta àwọn obìnrin kan bẹ àwọn ọmọ wọn sàn náà níláyé ẹ bá ti débi wọn jókòó wọn bẹ̀rẹ̀ nù ọ̀rọ̀ ọkọ náà máa sọ elórí ibú ní bọ̀ wọ́n ní kéè fún ọkọ rẹ̀ wọ́n ní kéè fún ìyàwó rẹ̀ lówó fa ẹ wo àwọn wọn sọ̀rọ̀ ẹ o ẹ bá tún wá dọ̀dọ̀ ẹ ẹ ká wà láyé ẹ kú ẹ aláwọn jẹ dáa fún yín bẹ́ẹ̀ tí ń wí ní ẹ̀yin ni ò ní dáa ọ̀rọ̀ ẹ lẹ ń sọ bá àwọn adéwájú yẹ wá ń ṣàdúrà lọ́jọ́bìnrin rẹ gbogbo nọ́tọ́kọ rẹ bá fi ń jú ọ máa fọwọ́ gbọ̀n nù máa wo bá àwọn ọmọ rẹ ó ti rí ọlọ́run ṣèkà èmi a máa ṣàdúrà mọ́ lọ́lọ́run já àwọn ọmọ mi ó jẹ sẹ́ẹ̀ mi wọ́n sábúrú pẹ̀lú ẹnìkan wọ́n bàjẹ́ nìkan jẹ́ kò dá fún yàtí bóbi mi ìrìn kan mọ́lẹ̀ báyìí fẹ́ nìkan kí n tẹ̀rí kí n ìrajà àwọn ajá wọn àná tàn bẹ́lẹ́ máa ké yìí sì máa ń pè abúlé kọ̀dá ló lọ́ọ́ fi sẹ́nu ọ̀pọ̀lọ́ lẹ́yìn yìí wọn nìkan a fi sẹ́nu ọ̀pọ̀lọ́ náà wọn ọ̀dà lù ẹ̀ ló. kà á sí yín mọ́ nísìnyí fóònù lọ́kàn ń gbọ́ báyìí ṣe háì sí mẹ́rin mẹ́ta ọ̀dọ̀ ló. àfa. wà á yíyúmọ̀ ìmúra àtọ́. èyíkéyìí nínú obìnrin. khadamati zawja. ó ṣerú ó ṣe bọ̀ yìí sí ọkọ ẹ̀ dáadáa. hatta sab'ata ayyami. ọwọ́ ṣe bẹ́ẹ̀ fúnjọ́ méje. ughliqat anha sab'ata abwaban nari. abẹ́lẹ́gẹ́ ọlọ́run ní àtìlẹ̀kùn náà méje àbí sàbọ́tà kọ́ni lẹ̀kùn náà méje àwọn ọlọ́wọ́ tì kò ní wọ́n náà ó ṣe dáadáa pẹ̀lú ọkọ ẹ̀ ó tìjú ẹ̀ ó bàbàrà ẹ̀ ó bá dàsìkò tìǹyìn náà yọ tẹ̀lé alẹ́ wọn jọ sàwádà gbogbo obìnrin tí máa ń sùn pẹ̀lú ọkọ ẹ̀ tí máa ń sùn pẹ̀lú agídí ìbá ìpọ́lọ̀ ní ká máa dá yín lọ sáṣẹ ìtẹ́sí kẹ́ńdé àbí kò jẹ́ ó dùn mọ́kọ ọkọ náà sáṣẹ ń ṣe kékeré ti dúró láti dá kó lárí ara wọn àmọ́ ha obìnrin mi la ilà ilẹ̀la ẹ̀ ẹ̀ sì kí àwọn ará mi bẹ lẹ́nu
àbẹ lẹgẹ yìí ṣe. Ugulikoti aniha sab'ata abwaba nari. jàmbá ẹ lápẹ yorùbá ní Muhammad ó yàn kàn dáadáa ọ fẹ́ràn ọkọ ẹ ọkọ ò tí ì fọwọ́ kan títí àbá ẹ máa wọ ọmọ tí wọ́n bì àtẹ̀yìn tẹ́ ẹ sún wọn agídí ẹ̀fọ́ náà la jẹ́jẹ́ ta náà la tún jẹ lálẹ́ yìí bí báyìí bọ́lá tó ní kí n máa gbà fún mi ẹ wá sí báyìí ẹsẹ̀ ẹ máa hàbílẹ̀ kan náà ẹsẹ̀ tẹ́sí ká ẹsẹ̀ ọkọ gbé yìí ẹ wá ṣe mo fọwọ́ kàn látọ̀ àbábọ̀ àlọ́wọ́ yín gún mi. Fàyíṣà kánà fíìlì wàládù. bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bá sun wọn mà bẹ́ẹ̀ bá lóyún. Yakunu àdúwàká. bẹ́ẹ̀ bá sun ọmọ bẹ́ẹ̀ tinú ìyàwó lò tinú ọkọ tẹ kan sun bí ọ̀sà yá ara mi kún mi kan ṣe ń tẹ́ ṣe ẹ mọ̀ bá mi lè kan ẹ wá sun ọmọ ọlọ́run wá ṣe á mi. ọmọ tẹ́ bí oníjọ́ rẹ̀ ọ̀tá yín náà jẹ́ tálí kí amọ̀ lóhun fi dé. yóò máa sọ̀rọ̀ fún wọn bómi yóò sì máa wòyà rẹ̀ tíyà jẹ kò sì níyà sí. àwọn yóò máa gbé ó sì bẹ̀rù ọlọ́run ọgbà pípọ́ lájà níbi ọ̀rìn mọ̀ kọ́ àwọn ọmọ mi kí ló dé ẹ̀yin ni wọ́n bí ni ẹ má sọ̀rọ̀ mọ̀mọ́ mi fún mi má ìyá mi lẹ́fẹ̀ẹ́ gbàgbé ẹ̀ ọmọ tí mo fi lọ́kàn ní mo fẹ́ ṣe fún ọ ni wọ́n lọ́rọ́ kí ní mọ́kà ní ìjọ ní o tún rẹ́ lómi wọn ní méjì ló tún rẹ́ lọ́dún alájà wa ń kọ́ alájà yìí lọ́dún àníkẹ́ fi kílẹ̀ pẹ̀lú wọn. alọ́ gọ́gọ́gọ́ ń pè amúdá gbogbo oṣù dé mà tí ọ̀ràn mi ń wò yìí amúdá ẹ̀wọ̀ ẹgbẹ́ dẹ́gbà wí gbé tí mi ò di ẹ̀ ń pẹ̀lú ẹ̀ nígbà tẹ́ ẹ̀ dákú kí ni ọkọ pé òun ti ẹgbẹ́ mi ti gbé ẹ dáhùn nísìn bá ń gbómi kaná kò sóko nu sí tó. ebo ní kí n fún ọ lówó ìlú làárọ̀ kí n pọ̀ fẹ́fẹ́fẹ́ ta mí ẹ bá gbé kí n bá yín sáré sí kẹ́ẹ̀fẹ́ bàbá yín gbómi ká wọ́n dààmú mi ó ti dérí ẹ̀ abẹ́rẹ́ gẹ́rí dákẹ́ wọ́n ní ó ti dérí ẹ̀. Wà fún tiẹ̀ ti là á. àwọn jẹ̀mọ́ ẹ wọ́n jẹ̀ wọ́n mú yín lọ́ta o ẹ jẹ́ kí n bá ọ̀rọ̀ yìí kalẹ̀. Wà fún tiẹ̀ ti là á. Famaniyata abuwa balijannati. obìnrin tó ṣe dáadáa fún ọkọ ẹ̀ fúnjọ́ méje ọkọ ò rí bínú ẹ̀ òun náà ò rí bínú ọkọ ẹ̀ ó ṣe dáadáa pẹ̀lú ìjọ méje bẹ́ẹ̀ àwọn ọlọ́wọ́n wa tilẹ̀kùn ná méjèèje àbí àti fún àwọn àṣìlẹ̀kùn àlìjẹ́nà fún lẹ̀kùn àlìjẹ́nà méjèèjọ àwọn ọlọ́wọ́n wa sí fọmọbìnrin. Tadkhulu min ayyi sha'ati bighairi hisabi. àwọn àníkò wọ àlìjẹ́nà èyí tó bá fẹ́ nú ẹ̀ kọ́ wọ̀ tí ò ní sírò sẹ́ kankan. ẹ wo ọkọ bọ́kọ ti wúwo tó wájú ọlọ́run náà ọ̀tá afẹ́lẹ́kẹ́ni táìmù tó ọ̀rọ̀ náà sì parí ti gbà sọ ọ̀dọ̀wọ́ èmi kì í ṣe dáadáa sí ìyàwó mi ọ̀dọ̀wọ́ ìwọ náà ṣe dáadáa sọ́kọ rẹ̀ ṣe dáadáa sí ìyàwó rẹ̀ kọ́là ó lè dá fáwọn ọmọ káwọn ọmọ ó lè jẹun wa káwọn náà ó lè jẹun wa ká lè jèrè wọn káwọn náà ó lè jèrè ara wọn ìbẹ̀rù ọlọ́run sì dọ̀wọ́ kálukú wa ọyẹ afẹ́gbọ́ àdúrà ká tó pín minerals. wọ́n mú orí ní wọ́n àsìtàsí lórí gọ́ọ̀mù Lánzárù wọ́n mú orí ní wọ́n wá bá èkejì wọn tá a fún ní ọ̀kadà níbi tá a jókòó náà ní tọ́lọ́run ti ṣe tiẹ̀ fún. èmi ọ̀mọ́ rí òun náà mọ̀ mí rí èmi kàn rí tó nílé mo ní àmọ́lọ́kadà ni wọ́n bá ó ní bẹ́ẹ̀ ni òun máa wá gbọ́ wá sí báyìí 200 náà ló mú wa tuntun ta ìlà níbẹ̀ lè má tí mo gbé mílíọ̀sì fún wa ní gbogbo ara lẹ́yìn ló ti níta lẹ́nu ká béèrè sóun ló ní wá ló ń gba àgbàgùn ni wá gba tiẹ̀ lọ́wọ́ mi ó ní kọ́ wá gbà lọ́wọ́ mi wọ́n sì gbé wá bàbá gbé nǹkan ẹ̀fọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá dúpẹ́ oore ọlọ́run ó ṣe fẹ́ yín náà gbogbo ẹ̀yin foundation àwọn jàmọ́ lọ́wọ́ dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́run ó dúpẹ́ fẹ́ yín náà. Àmín. ẹni ó ti nínú yín ọlọ́run ó ṣe ẹni tí ó ti ní ọlọ́run ó ṣe àmọ́ wọn bá yín bí ọlọ́run ó sọ ọ̀kadà ẹ sọ di mọ́tò mọ́ yín lọ́wọ́ ẹ jókòó lẹ̀ gbogbo jàmọ́ náà kí n pẹ́ ṣe èló ló wá jẹ́ bí ò pé
léyìí tá a fi ń pè àní haminas kò sí bisikíìtì. yàtọ̀ sí wa àwọn Àbújá ni àwọn fẹ́ wò wọ́n lónìí àwọn máa jọyìn wọn lábùjá ni wọ́n dà nítorí wọn wà wò lálẹ́ ṣé bẹ́ẹ̀ wọ́n máa pọ̀ ni àbí wọ́n ń gbé àwọn èrò kan wá báwa ti pọ̀ nù èyàn tó bẹ́ẹ̀ ń ta ẹ̀ jẹ́ mọ́ ẹ̀ bá nàka sí ẹ kéyìn náà tẹ́lẹ̀ àpàdà sí bò ní wọnú ọ̀rọ̀ ẹ̀. àmín. ẹ ké fún dada. bismillahir rahmanir rahim. inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. fọwọ́ ẹ̀ bọ́ jókòó lẹ̀ dáadáa. àmín. inú rẹ̀ máa dùn. àmín. ọlọ́run sàràfà dì. ó ní gbàmọ̀ sàdúrà fáwọn òbí liman. olùwọ́n náà rántí ìyàtọ̀ òun náà ọlọ́run sàràfà mi nù ni gbogbo data bá ṣe program báyìí yóò sì fowó data ránṣẹ́ 10,000. ọlọ́run o mi bá ebi tí ẹ fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ mi bá ní kinní kan nísìnyí yóò sì máa wà nísìnyí ọ̀sẹ̀ nǹkan náà yìí táàbù yìí 380 ni wọ́n ń tà ń jẹ́ ọ̀hún tí mo sọ pé táàbù mi èyí tí ń lò yìí òun ti kọ̀ndẹ́mù bá ó ti gbó ó ní kí a lọ ná ìlú wọn ń tà abálọ́fẹ́ tẹ́ẹ̀kì àwọn ní 380 ó sì sẹ́ndì 4 sákàtì wọn lọ́hùn ó sì gbé kíni lé lọ́wọ́ ọmọ ọ̀dà ẹ̀ fún mi ni wọn ò ní lẹ̀ ẹ̀wọ̀ lọ́hùn lórí láyé yìí náà ni o yìí tí ì rírí báyìí. bọ́lá wọn ti máa sórí ẹnu nìyẹn bá ti dúró tó ọlọ́run yóò mọ̀ sí ní ẹfẹ́ ẹnìkan máa lọ jó orí kínní okòólú ẹ̀ wá bàjẹ́ ọmọ àfín ìgbẹ́yìn àfín gbogbo àwọn abúkẹ́ ọmọ sáfúrú ẹ̀ ládùúgbò. ẹ̀rí ọ̀làdúwájú ní sọ̀rọ̀ ni ó ní tí ń jẹ́ àwọn oṣù bẹ́ẹ̀ fún mi ọ̀tá péjọ táwọn ti mọ̀ mí láyé ìfín kankan kún kankan fáwọn àrí ẹ máa ṣàdúrà lèmi sáà máa wí ẹ sì máa ṣe sàárà ọ parí ó ti ṣe bí tí máa ṣe ẹ sáámi. آمين. bisimilayi kakulu alahu kan fún yàtọ̀ bi. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمين. arúgbó fún ọlọ́run jamiu alhamdulillah. minerals. ọkọ ọmọ rẹ ọmọ ẹgbẹ́ yìí ń sọ ọgbọ́ ọmọ kan wọ́n bùn 10,000 yìí láti lè kéwú o bó ti rí nu kọ́mọ tí ọmọ ọjọ́ máàlíà sọgbọ́ wọ́n máàlíà òun náà. ó ní kíni. Only the person. Tiẹ̀ ti jẹ́ náà sì lọ́jà ní àbíké wúlò gé mbẹ́. Yàrá ìwọlọ́mọ hàndù kìíní nísìnyí. Ànílì máa ní ẹni tí ń mú kìíní dání òun fún ní 20,000. Nígbà tí wọ́n wá gba 20,000 kí ni ó fẹ́ fi? Èmi sálọ̀gá. Ó ní kò ká ajánẹ́sì má ti ká ajánẹ́sì ó lé mi ọ̀gá ọ̀gbọ́dọ̀ ká ajánẹ́sì gangan. Ó lé mi ọ̀gá gan láì fún èmi ọ̀gá ajánẹ́sì wọ́n pa gbogbo ẹ̀pọ̀ ni. Ìbọ̀wọ̀ mi ní òde sí. Ọwọ́ mi ní òde sí. Èkí ni tèmi ọ̀gá gan. Bá sọ̀rọ̀ ìtàn ó ní kí wọ́n lọ béèrè price ẹ́ńjìnì tuntun wàá lò. Ọlọ́runwájú àlábà wa ní òun dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kò jẹ́ òun nìkan má báyìí òun ti rẹ́ni kejì. Ó ní a lọ béèrè price ẹ́ńjìnì àwọn abọ́ tàbẹ̀wọ̀n ni ìtàlámọ̀ lò nísìnyí. Lèmán ní láti secondary school òun ti ń tẹ̀lé mi tí ń sì mà. Máa ṣe dáadáa o. Abáńlá ká máa ṣe dáadáa.
àwọn tá a jọ ṣe múndíánì ilé wọn ni mo gbé bá ti ń bẹ̀ ń gègé ẹ̀wọ́rọ̀ àṣà tuntun máa jòkó tira wa báyìí àgbáńdé ni ọkùnrin fáìn tó jẹ́ pé ó bù háyà àmàgbà ti dé tọ́ba dìtàn báyìí ẹ fẹ́ lè máa pọn la àgbáńdé àfẹ́ ẹlẹ́gẹ́ ni ẹ̀tọ́ wa láti Àbújá yìí ti dá àfẹ́ ẹlẹ́gẹ́ mọ̀ àfẹ́ ẹlẹ́gẹ́ ni àfa ńlá ni àfa ńlá tọ́ ọ̀gá dọ́kítọ̀ tọ́ kí la máa fi. ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ń fọ́lò wa lórí láì nítorí tọ́lọ́m Instagram ààrí sèfù mọ́ ó ti kún àmọ́ tẹ́ ẹ bá ti wò ó bẹ̀rẹ̀ tẹ́ bá rí bẹ́ẹ̀ rí mọ́ ẹ wá lọ wo Albarika YouTube bàbá ti lo ìbò jẹ́ ìlágbára o field made YouTube ẹ lo field made YouTube ẹ download ẹ bẹ́ẹ̀ Albarika TV ẹ rí bẹ́ẹ̀. Arúgbó that's work of God. Ọ̀yà ká wọn jẹ́ wọ́n gbọ́. Ebi ló sì kàǹkà mẹ́rìnlá. Nǹkan mẹ́rìnlá. Ìwọ́tọ̀ ọ̀bá ní tiẹ̀ bá ọ. Nǹkan mẹ́rìnlá. Àwọn àníkà lálẹ́ yìí. A máa lọ ní lálẹ́ yìí. Gbogbo àwọn alárànṣẹ́ wa ẹjọ́ Bọ́lájí lọ press engine tí ó tó wá lù ń ta tí gbogbo èèyàn máa gbọ́ tí ó sì pé ó kọ́dọ̀ ká máa ṣe kíní inú mọ́sálásí gan tá a bá ṣe tí gbogbo wọn gbọ́ tí ó ṣe tuntun làwọn máa ra àwọ̀ ọ̀rá lógún. ẹ dákun ẹ má pọ̀ ẹni ẹlẹ́ni o tọ́ ìta tá a fẹ́ máa lò yìí a ní di engine a ní di laptop àwa náà wà níbi ìbọ̀gbà sí àmúra wa àmọ̀ rí ní kọ̀ọ̀kan wà gbé èmi sí àdọ́sìn kan àmọ̀ rí wáyé pé èmi o àdọ́sìn oníkan sì wá kó kẹ́ àmọ̀ rí wáyé ọlọ́mọ sí alólòsì agbọ́dọ̀ rí yìí mú wáyé ìgbà èmi o Isa òdòdó ti sí àdọ́sìn kan agbọ́dọ̀ rí wa ọlọ́dà kọ́mọ sí wa lólòsì a máa sọ̀rọ̀ sí a ńgbọ́ sọ́tà ọlọ́run gbogbo ẹni tí ń ràn wá lọ́wọ́ lórí ètò yìí ọbẹ̀ látọ̀dọ̀ liman èdèrí ọ̀làníwájú èdèrí gbogbo wọn pátá tàbálẹ̀ ọmọdé àgọ́ ọmọ ọjọ́ lọ ọlọ́ba sórí ẹ̀ fún wa. Àmín. wọ́n da orí rẹ̀ dúró fún wa. Allahumma àmín. ọlọ́run ló ní kọ́ máa bọ́ sí wọn lọ́wọ́ làwọn náà fi ń gbà kalẹ̀ ọlọ́mọdé ọ̀sá ìbọ́ sí wọn lọ́wọ́ mọ́. Àmín. báwa ṣàánú wọn. Àmín. báwa ṣàlékún kẹ fún wa. Àmín. àfà.
بسم الله àwọn méjèèjì nìkan máa ké olóhùn agogo wọn náà nù báwo sì mẹ́ni tí ń ké ni ọmọ ọmọ. èmi ni mo ní Buhari Musa ní sọ̀rọ̀ yìí mi mo sì ní àìmọye Buhari Musa ní bẹ lórí kí ní lóòótọ́. ọmọ tí ẹ wá sí rírí ọlọ́run kò ní dáa fún ẹni tí ò ní dáa fún láti rọ ọmọ January to December. lèmáà ní lópin pàtó wáyé pé tọ́lọ́hún ilé àgbà máa ń pa á lọ kó tó wọn bá ní ìwọ̀n náà láptọ̀pù tó dé o.